ẹ̀dà Abraham Abíọ́dún Ògúnmoroti lọ lúlú olóje Èkìtì kó délé kó kílé o. ó di gbére o ó dàrí nako ó dojú àlà òkà sóríra wa. ó di gbére o ó dàrí nako ó dojú àlà òkà sóríra wa. àmọ́ ó gbogbo wa ládágbádá kú, gbogbo wa la jẹ gbèsè dẹ̀dẹ̀ ẹ̀gbò. òkú olówó á ṣe fógún ọdún, òkú òtòṣì á ṣe fọ́gbọ̀n oṣù, òkú ọlọ́mọ àṣe ìṣetúṣe ni. gbogbo ìgbà tá máa ṣèrántí ẹni wa rere tó lọ, bàbá wa onínúure oníwàre abálájọ tẹ́yìn ẹbí fi bò yùngbàyùngbà. late Elder Abraham Abíọ́dún Ògúnmoroti ni mò ń wí o. ńlẹ́ bàbá, Èkìtì ní ọmọ ọwọ́ ọmọ ẹkù. ìwọ lọmọ Olúmọ̀gún tòtò ọ̀nà òrìjà, ọmọ Olúmọ̀gún ọ̀gbàdì kan ti kójú arẹwà ìjọ, ọmọ ìpípà àjàmùnàgì kan ọmọ ìfọ̀nà òde òdẹmọrun, ọmọ ìpákùnkọ́ ṣẹ̀rọ̀ kan mọ́ arẹwà rọ̀ yìí sí lúgbò òjé, ọmọ olóje àbùsì gbùlù, ọmọ atọ́pẹ̀pẹ̀dẹ̀rù ọ̀nà kan ríbi gbẹ̀rùlé ọ̀nà olóṣùn, ọmọ olùtòsísobí ó kọ̀bìn pọ̀ràrà òdì rẹ̀ ọ̀bùnwé èso kọ́ ló gba ó tìka rẹ̀, ọmọ alálẹ̀kẹ́ yọ́bẹ̀ lákọ́dà kẹ́ yọ́mi yọpá máa tètè sọ̀pánù. ẹni bá mọ Elder Abraham nígbà tó wà láyé àmọ́ tọkùnrin tọkùnrin àtòfiṣẹ́ ogun rán ọkùnrin wàwà wúwo ọkùnrin wòwò wáwá arẹwà ọkùnrin tí ń dá gbogbo obìnrin lọ́rùn. abálájọ tí gbogbo ọmọ tó bí tí wọ́n fi rẹwà tí wọ́n sunwọ̀n lójú, àtọkùnrin àtobìnrin wọn, ẹni bá bá wọn dòwò pọ̀ ó ti bẹ́ẹ̀ ni rere dòwò pọ̀. bí bàbá bá da ọmọ rẹ̀ á sunwọ̀n láyé, bí ìyá bá sunwọ̀n dandan ni kọ́mọ rẹ̀ ó jèrè lókè èèpẹ̀. ẹni tí bàbá rẹ̀ ọ̀dà kò sí ìyàwúre tó lè wẹ̀ láyé, ìwà bàbá hàn nínú ẹ̀. bàbá tó wọ káàlẹ̀ sùn tá à ṣe rántí rẹ̀ ní gbogbo ọjọ́ kẹtàdínlógún oṣù kẹwàá ọdún on the 17th of October. gbogbo ìgbà tí bàbá lò lókè èèpẹ̀ iṣẹ́ rere ló ṣe. kì í ṣe béèyàn bó ṣe pẹ́ tó lókè èèpẹ̀ ló ṣe kókó, bí kò ṣohun rere tó gbéṣe lókè èèpẹ̀. gbogbo ilé, gbogbo mọ́tò, gbogbo aya, gbogbo epo, gbogbo oyè, gbogbo dúkìá ohun ọrọ̀ ayé pátá. ọjọ́ tí kú bá kojú àwọn ẹ̀dá dé láyé àgbà gbogbo ọrọ̀ lọ́wọ́ ẹni. tá a bá kí ni káàbọ̀ lálejò ọ̀run, ìwà rere tá a mú bọ̀ ló lè jẹ́ tá a mú bọ̀ lájò. bàbá late Elder Abraham mọ́ gbọ́rùn sọ̀rùn re, má jọkùn má jẹ gòlò. kí ni mo mọ̀ tó ń jẹ lálejò ọ̀run, ohun tó ń bá ń jẹ ni kó o bá wọn jẹ. bó ṣe yan fẹ́lẹ́fẹ́lẹ́ tí wọ́n ń jẹ nílùú rẹ̀ lẹ́kìtì náà ń jẹ lálejò ọ̀run, bàbá fẹ̀yìntì kọ́ bá wọn jẹ tààrà. bàbá tó ṣe bẹ́ẹ̀ tó lọ lọ́jọ́ kẹtàdínlógún on the 17th of October lẹ́yìn tó lo 90 years lókè èèpẹ̀. ẹ rí i pé wà rere gangan ni ló jẹ́ kí bàbá pẹ́ bẹ́ẹ̀. bàbá wò ó, gbogbo àwọn ọmọ tó fi sílẹ̀ ló ń ṣe lédè lẹ́yìn rẹ̀ bàbá. wọ́n lábíamọ àtàtà abíamọ pàtàkì mọ́ gbọ́hùn sọ̀rùn re. gbogbo ẹbí gbogbo ọ̀rẹ́ òun ojúlùmọ̀ wọ́n láwọn ò ní gbàgbé ẹni rere tó lọ. torí gbà tó wà láyé, bó o ṣe ń ṣe lọ́tún bó ṣe ń ṣe fónílé bẹ́ẹ̀ ló ń ṣe fálejò. bẹ́ẹ̀ni ẹni bá kú dandan ni kó dún ní dọ́kàndọ́kàn dé góńgó. bẹ́ẹ̀ni èèyàn bá lọ dandan ni kéèyàn ó bú sẹ́kún rẹpẹtẹ. kì í ṣe kú tó pẹ́ ní ọ̀hún lódún ni bí kò ṣohun rere tó sọnù lọ́ọ̀dẹ̀. gbogbo ọmọ bàbá pátápátá ló ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ wá síbi òkú tá a ṣe ní on the 26th àti on the 27th February ọdún 2021 yìí. gbogbo wọn pátá ni wọ́n ń dúpẹ́, gbogbo àwọn ọmọ bàbá ló ń dúpẹ́ lọ́wọ́ yín, wọ́n lẹ̀ ṣeun ṣeun. wọ́n là ní ìfirú eléyìí gbà o, wọ́n lọ́jọ́ àjìnà síra wọn. wọ́n ní gbogbo wa pátá lágbẹ̀yìn arúgbó wa àní bọ́jọ́ ọlọ́jọ́ lọ láṣẹ ọba mi òkè. nígbà tí bàbá ń bẹ láyé bó ṣe níṣẹ́ gidi lọ́wọ́ iná ló tún gbé àwọn ọmọ alálùbáríkà gbogbo. ara wọn ni Mrs. Yẹmí Bámidélé, ara wọn náà ni Prophetess Gbàdúrà Esther Ayẹni, ara wọn ni Táyọ̀ Fúnmi náà ń kọ́ ó ń ṣe lédè lẹ́yìn rẹ̀, Onísọ́lá ó ń ṣe lédè lẹ́yìn rẹ̀, Tọ́láyínká ìyàwó Tèmítọ́pẹ́ Sam Ògúnmoroti wọ́n ń ṣe lédè lẹ́yìn rẹ̀. Kọ́ládé ò gbẹ̀yìn rárá o, wọ́n lábíamọ àtàtà mọ́ sùn láyọ̀ olùgbàlà. àní ṣe bẹ́ẹ̀ ká má dúpẹ́ lọ́wọ́ àwọn ẹni rere, àwọn ẹni bí ẹni, èèyàn bí èèyàn tó ṣe lédè lẹ́yìn bàbá.
àní ṣaláì dúpẹ́ lọ́wọ́ tonílé tàlejò àdúpẹ́ ṣeun ṣeun látòrí gbogbo ẹbí Ògúnmoroti káàkiri àgbáyé Chief Ẹdẹmọ̀ràn Olóje Èkìtì Ẹ̀dà Sunday Ògúnmoroti ń kọ́ o Mr. Taiwo Ògúnmoroti ara wọn ni Mr. Òjò Ògúnmoroti náà gbẹ̀yìn rárá ẹ ṣeun ṣeun adúpẹ́dúpẹ́ Ẹ̀dà Ọláoyè Ògúnmoroti Mrs. Joko Bámidélé ara wọn náà ni gbogbo ẹbí Ògúnmoroti káàkiri àgbáyé pátá àní bọ́jọ́ lọ́jọ́ lọ láṣẹ ọba mi òkè gbogbo ẹbí Ọmọlùsì Ṣìfẹ́mi Ọmọlùsì ó ṣelédè lẹ́yìn bàbá Mrs. Gbẹ̀nró Dàda adúpẹ́ ẹ ṣeun ṣeun Mrs. Adéṣọlá Dàda ẹ ṣeun adúpẹ́dúpẹ́ adúpẹ́ pé òkú gbogbo ọmọ ìjọ Christ Apostolic Church Olóje Èkìtì adúpẹ́dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹbí ń dúpẹ́ lọ́wọ́ kábíyèsí aláyélúwà ọ̀dúndún aṣòdedẹ̀rọ̀ kábíyèsí ọba Fáládé ọ̀fọ̀ Olóje Èkìtì bàbá kádé ó pẹ́ lórí kí bàtọ́ pẹ́ lẹ́sẹ̀ kílùkẹ̀rẹ́ ọdọ́ kínní kẹ́ ẹ pẹ́ lórí oyè kánrin kése gbogbo Ẹdẹmọ̀rún fámìlì àti gbogbo Ìláró fámìlì nílùú Olóje Èkìtì adúpẹ́dúpẹ́ ẹ ṣeun gbogbo ọkùnrin ìlú Olóje àti gbogbo obìnrin ọmọdé òun àgbà adúpẹ́ o adúpẹ́ lọ́wọ́ yín pátá porogodo gbogbo àwọn ọmọ wọ́n tún ṣe lédè lẹ́yìn bàbá wọ́n ní grandpa mọ́jọkùn mọ́jẹkòló wọ́n ní grandpa kátó tó pàdé òdìbọn ní bájọ ni òdìbọn yẹn bá ń jọ yàn Ọpẹ́yẹmí ṣe lédè lẹ́yìn bàbá Gbádébọ̀ ń kọ́ ọmọ ni Lẹ́yẹ ṣe lédè lẹ́yìn bàbá Daniel òun Bólú Gbémisọ́lá náà ń kọ́ o Moráyọ̀ òun Símisọ́lá Ògúnmoroti àwọn náà ń ṣe lédè gbogbo àwọn ọ̀rẹ́ pátápátá ló ń ṣe lédè lẹ́yìn bàbá látòrí Adékúnlé Adex tó fi dórí Ọpẹ́yẹmí Dàda ara wọn ni Rahim òun náà ṣe lédè lẹ́yìn bàbá MD Random Farm ni mò ń wí o Ìrètí Omíṣorí Àpápá òní wálẹ̀ láṣẹ ọba mi òkè Chief Gbẹ̀nró Àpápá adúpẹ́dúpẹ́ ṣeun gbogbo àwọn ọ̀rẹ́ àtójúlùmọ̀ ní Rufus Giwa akínyín pátápátá ẹ ṣeun ṣeun Sunday Ẹkúndayọ̀ nílùú Àbújá tó ń bẹ lálàáfíà ara adúpẹ́ o Anugosa òbí èfúnà gbogbo àwọn tí Europe pátápátá Dayọ̀ Olúpọ̀nà òun náà ṣe lédè lẹ́yìn bàbá Pẹ̀lúmi Zenith Bank lábẹ́kúta adúpẹ́ ṣeun ṣeun Bánjọ Adétúwò adúpẹ́ o Máyọ̀wá Ikú Mẹ́ja ara wọn náà ni ẹ ṣeun ṣeun Sunday Ìṣọ̀lá ẹkún àdúró ti gbogbo ìgbà Remedy gbogbo ti Germany pátápátá ẹ kéré oko bọ̀ wálé ẹ ní rámáyé lórí òkè èèpẹ̀ CAR DNA Association Doctor Road ní Kọ̀tún ní Lagos State adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun ṣeun gbogbo àwọn ọmọ bàbá ló dúpẹ́ lọ́wọ́ yín pátápátá porogodo Tèmítọ́pẹ́ Sam Ògúnmoroti òun àtaya rẹ̀ Ọláyínká dájà mọ́ mi Moráyọ̀ ni mò ń wí o àwọn ni Chief Executive Officer Tọ́pláyọ̀ Motors Limited Àlímọ̀ṣó nípínlẹ̀ Èkó láṣẹ ọba mi òkè àtàwọn ọmọ bàbá àtàwọn ọmọ àti gbogbo ẹ̀yin ọ̀rẹ́ àtojúlùmọ̀ tẹ́ ẹ ṣe lédè lẹ́yìn bàbá tẹ́ ẹ ṣẹ̀yẹ kẹyìn fún wọn níre là ń sọ̀rọ̀ atare kò ní di tiẹ̀ láàbọ̀ àgbàrá ò ní sàn kó fokòtò láíláí ire yín ò ní kò yíru Ẹ̀dà Abraham mo mọ̀ wípé láyé olùgbàlà ni wàá mọ̀ sùn lọ́wọ́ toró ń tẹ èèyàn dọ̀rùn ṣe ayé láti mọ̀ ọjọ́ ayé rẹ̀ nígbà tó ń bẹ láyé ó sunwọ̀n ó dùn yògbàyògbà lílọ tó lọ tán ó tún dùn síbẹ̀ ìwà rere tó hù sílẹ̀ ni làwọn ọmọ rẹ̀ ń jẹ lọ́wọ́ ẹ̀sọ́ falágbádá tí ń bẹ lórí afárá ẹgbẹ́ kó ṣe jẹ́jẹ́ kó rọra ṣe torá lágbádá tí ń bẹ lórí afárá tí ò bá rọra irú wọn ní ṣe jù àsínú odò tí ń sàn gbogbo wa pátá ẹja ṣe rere lókè èèpẹ̀ ẹ fi ti Ẹ̀dà Abraham ṣàríkọ́gbọ́n ó lè gbàgbàdo kó o fi ká mọ́ngòrò láyé gbogbo ẹ̀yin ọmọ bàbá ọmọ rẹ lágbẹ̀yìn yín láṣẹ ọba mi òkè gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́ ẹ wá síbi ìsìnkú pátápátá gbogbo àwọn ọmọ ló ní adúpẹ́ o tán bá bí léèrè wípé ta ló kọrin ìdárò
fẹ́ni rere tó lọ fún bàbá ọmọ tó lọ. Ẹ wí fún wọn pámọ́ òní ìwọ ni mí olódù ọba ọmọ atẹ́nigbọrẹ.